sí kalẹ̀ jayé o ló ń ṣọjọ́ bí àádọ́ta òní o ọlámíjú wọn o ṣebí wọ́n lọ́mọ lipakala nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ agbéni mádéyìn ọmọ gèrègèrè mọ́pọ́n olúwayẹmísí o ìwọ lọ́mọ lipakala ọmọ èjìrẹ́ ara ìṣokùn ẹ̀dùnjọ́ bí ẹ̀dùn gbórígi réfèréfè ọ̀kan ní bábí èjì ló wọlé tọ̀ mí wá wíníwíní lójú orogún èjì wọ̀wọ̀ lójú ìyá rẹ̀ ọlámíjú wọn o ìwọ lọmọ bí wọ́n gbé rẹ̀yẹ tí wọ́n gbé rókò ọmọ bí tí wọ́n gbé rókò wọn kì í rẹ̀yẹ tí wọ́n fi pa olúwayẹmísí o n ó kì í ọdẹlé ọkọ tó fi ọ láya ṣebí wọ́n láya Jámíù Oríbáyọ̀ ọmọ wọn ló mú àpèrán ọmọ ọlọ́rọ̀ agogo mo ní béwúrẹ́ bá sọnù ló mú kí wọ́n mọ̀ wá délé ọkọ tó fi ọ láya ìran ọkọ rẹ̀ kì í ṣẹgbẹ́ gbẹ̀ràn bádìyẹ gọlọtọ̀ bá sọnù ló mú kí wọ́n mọ̀ wá délé ọkọ tó fi ọ láya ìran ọkọ rẹ̀ kì í ṣẹgbẹ́ gbẹ̀yẹ bí wúndí àbọ̀rọ̀tọ̀ bá sọnù ló mú ẹ má rán ẹlẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ní kẹrán wá ẹ̀yin lọ́mọ arọ́pọ́n ńlá jomi tóró ẹṣin olúwayẹmísí kalẹ̀ jayé o gbogbo ẹbí kalẹ̀ jayé lónìí kí ọ délédélé bó o ti ṣọdún èyí ayọ̀ rẹ̀ ó máa lékún sí ni.